play around. For you to find only company dirty like this. Nobody must take my thing. Yo, down it. Nobody must take my thing by force, systematically or indirect or direct. Or say them about shit. Come back to shit. Mo agree. Agree ni pé wọ́n fẹ́ ṣe kíní. Wọ́n máa gbé ìwà tán máa fi yọ. Ṣé èmi ò sọ pé wọ́n máa yọlẹ̀ wọ́n máa gbé síbẹ̀. Wọ́n dẹ̀ sọ fún mi. So kí ni àwọn àdúgbò wọ́n máa bẹ̀rẹ̀ sí lọ wá èèyàn ládùúgbò. I know that a lot of people hungry like tó bá ti wà láàrin àwọn èèyàn mi báyìí. Wọ́n ṣe máa ṣe business lórí ẹni. Wọ́n máa bá yé ẹ̀jẹ̀. Wọ́n dẹ̀ máa fẹ́ kájọ ọmọ wọn dá. Àwọn èèyàn míì wọn kò mọ game ni. Tó bá pé tó bá ṣiṣẹ́ tó da ẹni tó bá ṣiṣẹ́ yẹn wọ́n lè sọ fún wọn pé òkè nǹkan tó wà lẹ́ẹ̀kan gbé wọ́n lè mú kọ̀ọ̀kan lọ́nbí lẹ́yìn bá sanwó fún wọn wọ́n lè fi 10 kọ̀ọ̀kan sówó mi owó tá a bá jọjọ sọ̀rọ̀ àwọn máa jọ sọ̀rọ̀ kí lẹ́ ń béèrè fún sí torí ọ̀rọ̀ owó ni wọ́n máa ní kẹ́ lọ bá mi sọ̀rọ̀ kí ló ń bá mi sọ̀rọ̀ fún wọn ò ṣe wá ṣe bí àwọn ti sọ pé wọ́n máa gbé wá tẹ́lẹ̀ níta ìyẹn sọ fún mi tẹ́lẹ̀ ni so onísìgbà tó wá ní wọn ẹ máa lọ wá gbé wá máa san extra money they want me to pay extra money that's what they were trying to do they want me to pay extra money that was the plan tó fẹ́ máa ṣe gangan nìyẹn mo ready mo kówó èrè wá fún wọn ni I don't want anybody to disturb me so kí lè wá fẹ́ bàbá ìtọ́pẹ́ ẹlẹ́fẹ́ lọ ayé àkọ́kọ́. Ìgbà tí òsín náà ń sìn wọ́n ń ṣiṣẹ́ lọ kí la fẹ́ ṣe. Ok wọ́n á fọwọ́ wọn gé wọ́n má dẹ̀ ṣe tó wọ́n á ṣe bọ́ ṣe bá mẹ́ kò sí tó kàn mí wọ́n lọ rent generator 10,000 then tó bá rent generator 10,000 yẹn ẹ̀yin náà máa tún wá lọ rent kankan wọ́n sanwó aṣọ bí owó tẹ́ máa gbà yẹn tábà ní plus minus sí lẹ́ni ẹgbẹ́ sàmì jẹ ọwọ́ ni wọ́n máa fi gé ẹ máa lọ ẹ máa wọlé àfọ́gẹ̀ wọ́n á fọwọ́ wu wàláì wọ́n á fi ọwọ́ wu ibi tó bá ti ṣe wọ́n á rẹ̀ pọ̀ wọ́n á ṣe ṣe bíríkà wà nù wọn wọ́n á padà mọ́ ọ̀dẹ̀ pàpà ẹ fọwọ́ wu yes ẹ má torí èyí tó máa ṣe nàìjíríà tí mẹkáníkì bá ṣiṣẹ́ lára mọ́tò wọ́n já agreement mo ti bá wọn ṣe agreement wọ́n wá ṣe tán ní àwọn aládùúgbò wọ́n wá ní kọ́lọ́ máa wáyàn kan wá aládùúgbò ká máa pèjọ lórí mi wọ́n ń pèjọ lórí mi wọ́n ti ṣe yẹn ní 11 years ago wọ́n ti gbé ìpèjọ bọ́dẹ̀ tí sanwó ọmọgọ̀ kò sẹ́nìbọ̀ tó lè ráàjì mi níjọ́ kan tàdé àti tó bá fẹ́ kú kó òjijì wọ́n lè níbi tí wọ́n burú dé ní àràǹdì yìí wọ́n ṣe omi fún wọn pọ̀ mímí wọ́n mọ mímí wọ́n máa gbógun tiẹ̀ wọ́n máa ló ti dé owó wà lọ́wọ́ wọ́n lè máa bú ẹgbẹ́ olówó lọ́wọ́ wọ́n lè máa ní kó máa bá bó ṣe máa bá ìwọ́wọ́ irú eléyìí páìpù tó tí ẹsẹ̀ tí mo ní kó bá mi wò ó sì mo sanwó inú ilé màmá yìí ni ẹni tí mo sanwó fún gbà tó lọ gbé wọn wá ó lè gba gbogbo owó tán ó lè sá lọ ọmọ ègùn dẹni oṣù ọmọ Nàìjíríà torí bẹ́ẹ̀ ọmọ ègùn tó bá wà nílùú yìí máa bẹ immigration sí bẹ́ẹ̀ ni mo sọ I have my reason for saying whatever I said ọmọ ègùn ní oṣù ọmọ Nàìjíríà ó dẹ̀ lọ pé èèyàn wà ó gba gbogbo owó lọ́wọ́ mi ó dẹ̀ ra gbogbo kìnìún ó dẹ̀ kólé ó dẹ̀ sá lọ ẹni ẹni ẹgbẹ́ mi báyìí títí tí mo fi lọ wọ́n fẹ́ kí n máa pariwo ó tún ti dé wọ́n wẹ̀rẹ̀ fún wọn máa connect lórí mi tí bá pè é síṣẹ́ tó bá fẹ́ ló kó máa pèèyàn sórí mi láti máa kọ́ lè máa jẹ mí tí mi ò fẹ́ fún wọn ní kò tí máa ṣe pè bẹ́ẹ̀ nìyẹn máa dẹ̀ tó bá tiẹ̀ jẹ́ tó tọ́ mo sọ ọmọ ègún ní nígbà yẹn ó wá síbi ó gba owó lọ́wọ́ mi nígbà yẹn 350,000 lónìí wọ́n máa fi ra kíní yẹn àti gbogbo owó tó máa gbà ó dẹ̀ gbà tó dẹ̀ rà tán ó dẹ̀ kó gbẹ̀ sílẹ̀ ó dẹ̀ lọ kò ṣe ó dẹ̀ sá lọ ìyẹn ló ti tẹ́lẹ̀ nísìn ìwọ jáde wọn máa ní wọn bẹ lọ bára àdúgbò tó bá bára àdúgbò kọ̀ọ̀kan ṣiṣẹ́ kan lórí mi aládùúgbò yẹn máa gbọmọ gbìn tó bá bára àdúgbò kan ṣiṣẹ́ burúkú tí ò dá lórí mi ó máa kú kó òjijì àjàbí tó pé ó bá wù mí tẹ bá fún yàn mi nígbà covid owó mi mo ná mílíọ̀nù sí street wọn fún mi lọ́wọ́ tó bá jẹ pé tó ń jáde tán wọn wá dìde ogun sí ẹ wọn máa lọ sọ̀rọ̀ gọ́ọ̀mẹ̀ntì kan àwọn èèyàn fẹ́ gbógun tiẹ̀ ṣé gọ́ọ̀mẹ̀ntì náà fún ọ lọ́wọ́ èmi àti wọn mi ò lẹ́jọ́ pẹ̀lú mi àtìgbà tí náà ti wà kí ló dé tí wọn tètè wá látàrọ and again àti jọjọ sọ̀rọ̀ pé wọn gbé kinní wá wọn ṣe wà débà wọn ṣe wà ń wá èèyàn ládùúgbò tẹmí àṣẹ wà central money torí pé wọn ti rò pé bóyá wọn ò nílé túnṣe wọn wá fẹ́ túnṣe wọn ní kó bàjẹ́ mo tún wá fẹ́ máa túnṣe wọn tún fẹ́ máa jẹ mí so when you do that for me ikú burúkú máa pa wọn. wọ́n lọ fọwọ́ wọn gé sábàdàn máa fọwọ́ wọn sanwó iṣẹ́ dá sí. bí mo ṣe benefit ọyọ kò sí nǹkan tí fojú mi mímí ẹni tó bá lẹ́ni tó da ló máa ṣe kà fún èmi ló máa ṣe kà fún ẹni tó bá fẹ́ ṣe kà fún mi èmi gan nísìn àti gbẹ̀mí jẹ́ fúnṣubú ìkà àti di àwọn olódodo wọ́n ọlọ́run burú ó dẹ̀ tún nice méjèèjì ni mo fẹ́ practice you are bad to me and bad to you. mo sanwó fún wọn látàná mo sanwó mi sí orí àkáǹtì wọn láti àná wọ́n wá sọ fún mi wọ́n máa dé láàárọ̀ yìí àná lọ́yẹ̀ kó ti kọ́ wá wọ́n ní ilẹ̀ tissue èyí wọ́n dé bíbà wọ́n wá ṣe tán wọ́n wá pẹ́ late wọ́n sọ pé máa gbé nǹkan wá wọ́n ṣe gbogbo everything wọ́n kan ṣe ìjẹ̀tàn tí wọ́n wá lọ pẹ̀lú wá kí wọ́n máa sọ ẹ́sà mọ̀nì torí pé àwọn ọmọ ìfẹ́ tó bẹ̀rẹ̀ ṣe ẹjẹ́ àìsílọ̀ṣẹ̀ kọ́ máa bà lè ṣe àṣeyọrí when you stand like that again yẹ́ ìsìn ọ̀tọ́ máa ń ṣe nìyẹn wọ́n bí wọ́n rẹ́ mo sọ Koko Zaria kò ní dáa fún yàrá ìjà Koko Zaria àti gbogbo àwọn terrorists tó ń lò kò ní dáa fún ọmọ sọ gbogbo wọn pátá terrorists ni wọ́n I reported them to the United Nations and to Nigeria people dey pariwo mi ò bẹ̀rù wọn you think I'm afraid of them wọ́n máa ní Koko Zaria nílé sáà gbòòrì kẹ́mi máa wà àwọn olóògbé Nàìjíríà lẹ́ni wọ́n sọ fún mi ọ̀rẹ́ tí Koko Zaria omi tó ṣe fún ọyá àdúgbò kò ṣó mi kò ṣe kankan fún wọn àwọn tó bá bàjẹ́ wọn jẹ́ lọ́mọ àkàtẹ́wọ́ fún ẹni tó bá ti wá ṣe dáadáa fún wọn wá kó láì láti bá tiẹ̀ jẹ́ tó bá gbọ́wọ́ lórí mi láti sọ pé ó fẹ́ bá tèmi jẹ́ máa bá tiẹ̀ jẹ́ face to face do me and do God all the best ẹ má bínú ẹ̀yin náà wọ́n ti kọ́ sọ̀rọ̀ kò yẹ kó máa ṣẹ̀bẹ̀ síbẹ̀rẹ̀ òṣèlú mi kó máa ṣẹ́jú sí àwọn you check you for yourself lórí ọ̀rọ̀ mi máa change ẹ̀mọ́ ẹ lọ́wọ́ èyí dájọ́ fi ń bọ̀ mọ̀ ṣe ló fi ń jẹjẹ mi ẹ̀yin kọ́ mo lọ pè
ọ̀pọ̀lọpọ̀ èèyàn wá lọ́sì àti odidi ọ̀nà alábà lọ́hùn níkọjá alábà lórílẹ̀ ẹ wá débi báyìí wọ́n bẹ̀rẹ̀ sí ṣe yàmà yàmà àpò ebi tó máa lo sìmẹ́ǹtì 20 sí àmì 10 tó máa lo 8 sí ó máa lo 30 o wọ́n máa lo kíní kan ó lójú ìpẹ́ nìkan dé láti lójú ó bẹ́ẹ̀ tó bá sọ mákò bá yẹ jẹ́ ni. sọ́dún mọ́ mi nínú ni ilé tó ti kọ́ nìyẹn láti ó ti tó bí ọdún 20 years wọ́n ti kọ́ ilé yẹn síbẹ̀ yẹn sórí bí eléyìí tí mo kọ́ tí mo fi adúrò owó ṣe tọ́dẹ̀ nìkan máa bàjẹ́ àtàwọn celebrate kan ikú rúkú máa pa yín celebrate wèrè kan you don't keep up you die ẹ má máa yọ kúbi ẹ má máa yọ sọ́ọ̀nù ní ọwọ́ kí kádùkọ́ máa yọ leave me alone leave me alone. a máa ṣe dáadáa fún wọn nígbà covid ń bí millions tí mo fi ń sẹ́yìn ní fún bẹ̀rẹ̀ pásọ̀ tó wà níbà wọ́n ṣe gbogbo ọ̀dálé láìsí pé mo ra lé lórí social media ìkan jẹ́ ọ̀pọ̀ lọ́lọ́wọ́ ẹ́sà dọ́gì ó ní wọ́n ra lé wọ́n ti ta lé mo ra lé wọ́n ti ra lé ní gbogbo wọn tí bá sọ fún pé celebrity ló ń lọ bẹ́ẹ̀ o wọn ò fẹ́ kúrò bẹ́ẹ̀ o wọ́n rò bóyá mo kúrò mọ́ wọn ni ó wá sọ pé fẹ́ gán gègé sí mi mo rẹ́dì wá ni tó bá gbọ́ pé mo dúró èmi kan dúró bí ìbọn mo dúró bí ìbọn you shoot one night I give you 10 you die for fun ẹni sórí rẹ̀ dànù wọ́n yẹ ti lé lọ́wọ́ kókó sáyà kí lè mo gbé tí olórí kúkú bí sábà bàgbọ̀n tó tóbi lọ sí ẹ̀ tẹ́bi rẹ̀ pé mo fẹ́ ṣe dáadáa fún tí mo fún lọ́wọ́ oúnjẹ tí mo bá tọ́jú ọmọ wọ́n ṣe dáadáa fún ọmọ wọn wọ́n wọ́n ní ìjọba sí mi wọ́n bá yẹ wọn jẹ́ èmi tí mo takú sí ẹ̀gá láti 2 months tí mi ò lọ́wọ́ rẹ̀ pé mo ṣeré ni èyí bá yìí a máa tẹ̀bà síbi ìlú tó ń bíbi lélẹ̀ ẹni tí bá jẹ́ olóko wá sọ fún mi pé mo jẹun lówó ẹni bá bá tiẹ̀ jẹ́ kó sọ pé mo bá tiẹ̀ jẹ́ wọ́n tó bá ṣèkà mo bá tiẹ̀ jẹ́ mo rẹ́ ìtìlẹ̀ lọ́wọ́ kókó sáríà nígbà tó de wọ́n mo bẹ̀rẹ̀ sí sákàkiri fún wọn torí pé wọ́n ń gba nǹkan nìkan wọ́n gba ilẹ̀ mi wọ́n gba gbọ̀ǹkan mi wọ́n ṣe oríṣiríṣi yàmà àmà fún mi èdè bá tún gbìyànjú láti kójọ wọ́n mẹ́jọ pé wọ́n bàjẹ́ tí bá tún bọ́ fẹ́ ṣe tán wọ́n bẹ̀rẹ̀ sí connect mọ́ra wọn kó sọ pé tó bá jẹ́ 10,000 wọ́n sọ pé 50,000 tó bá gbowó mi tí mi fún ẹ tó bá fi tọ́mọ ò ní jèrè ọmọ yẹn wà láìtàláì àdàbí tí mi ò ṣe pé bóyá agree tó jà mí lọ́yẹ̀ tó rẹ̀ kó ti ní búkù èmi Bọ́lá Fọláṣadé ní tó bá wù mí tó bá ti bá lágbára máa fún yàn kì í ṣe pé mo fi ṣeré ọjọ́ títà tẹ́lá mi ló jẹ́ òun náà nílé ọjọ́ tó fún mi lọ́wọ́ lẹ́ẹ̀ owó tó san mo ní ìjọba mi fún ọmọ ẹ ní elé lára owó tó san mo ní bá mi fún ọmọ ẹ lélẹ̀ bí mo ṣe ń ṣe nìyẹn màmá ìgbà tẹ́ wà nígbà tí mo wà nílò ìbò ìgbà míì wà máa ní kọ́ ní ìgbé bá gíláàsì wá fún yín máa ní kọ́ fún yín lówó mi ìtọ́mọ yín náà ṣe bí àtọ̀kàdé ládùúgbò tẹ́ bá tún fún mi lówó tí bá tún ṣe wà lẹ́bàá fún bàbá lélẹ̀ ṣé mo tọmọ yín mi ìtọ́mọ yín mo ṣomi sádùúgbò wọ́n ṣe ń kọjú lé mi ní wọ́n kan tàdúgbò èèyàn mélòó ló kọ́lé sádùúgbò tó ṣomi fún wọn ṣé mo contest ni kí wọ́n ní nǹkan tó fi gbógun tì mí tó jẹ́ káwọn padà gbógun tì mí yẹn náà wọ́n máa collect wọ́n máa lọ support àwọn tí ò ṣe kankan fún wọn láti gbógun tì ẹni tó ṣe dáadáa fún wọn wọ́n wá ní kí n má sọ̀rọ̀ tí n bá sọ̀rọ̀ tí mo bínú nǹkan burúkú máa ń ṣẹlẹ̀ mi ò dẹ̀ fẹ́ bínú everybody keep off. àtijọ́jọ́ ṣàlàyé pé iye báyìí ni o mo ní tẹ́ẹ̀ bá ti ní bá mi fix ẹ̀ o I showed them yesterday that some people said they want to come and fix this for me and after fixing it I'll pay them. Ẹ ní okay you are going to be good kọ́ bá lẹ́ máa gùn tán ẹ máa sọ pé she speak against one Igbo the other day he speak against he didn't support he didn't work kan you know ẹ máa gang mi terrorist ni anybody tó bá gang mi ẹni bá sọwọ́ pọ̀ lórí mi terrorist ni bọ́ ọmọ mi ó jọ nǹkan tí mo pè ní terrorist ní gbogbo group wọn ọmọ méjì mo bí mo dájú mọ́ this time around so they should leave me alone people should do what keep up ẹ wo gbogbo ilé mo ṣe já wire fence mo ṣe destroy gbogbo ẹ̀ ibi wọ́n ṣe bábú wáyà síbẹ̀ yẹn wọn ò já láti dọ́gbọ́n ti ṣe bábú wáyà gbogbo ilé tẹ̀mí ṣe báyìí wọ́n já ó tún kúrò nínú ilé ó ń gbogbo ẹ̀ ó dábẹ̀ rú mo rẹ́ ìdílé lọ́wọ́ Koko Zaria owó mi kọ ọdún kan àtòṣù mẹ́rin ó kó gbogbo ẹrù ó kó owó ní ìlú yìí tó lọ́ba tó dídò yìí kò sí dọ́rọ́ lọ́wọ́ dé Saudi ọmọ tó wà nínú ṣọ́ọ̀bù mo kàn fún yẹ́lọ̀ bímọ tí òkú yẹ́lọ̀ bímọ máa ṣírù fún orí ẹ̀ wà láì kò sí ẹ tó lè bẹ̀ mí kò sí ẹ tó lè bẹ̀ mí mi lè máa fowó mi ṣe nǹkan kọ́ máa ṣe kí ni kọ́ máa disvalue mi kò ní dá gbogbo àwọn tó pọ̀ lórí mi kò ní dá gbogbo wọn tó pọ̀ ibi lórí èmi àtọmọ mi ikú burúkú ló mẹ́lẹ̀ máa púpọ̀ gbogbo ọ̀nà yìí máa dàrú gbogbo bí mo ṣe wọnú lé ní àmọ́ kọ́kọ́ wọ́n ti wò pé máa ṣe fídíò wọ́n lè sọ pé the place is smelling ó ba bẹ̀jẹ́ ṣé mi ní túnṣe ni máa túnṣe but òun ti gbọ́jọ́ kú ẹ kí ni mo fẹ́ kọ́ lọ́hún túnṣe lẹ́yìn tó sọ pé òun fẹ́ lọ ṣe èyí tó lọ fún dialysis ní India tó ti ní kidney problem kí ni mo fẹ́ kọ́ lọ́hún ṣe èyí tó bẹ̀ẹ́ gbogbo wọn èyí tó ní cancer ní èyí tó ní orí burúkú ní wọn ò gbúdọ̀ máa ṣe burúkú tàbí ayé wọn máa bàjẹ́ wọn ò gbúdọ̀ máa ṣe burúkú kí wọ́n máa láìsàn kí ló dé ìyẹn náà bó ṣe délẹ̀ kó o ti bẹ̀rẹ̀ sí sọ o fẹ́ lọ bá ọmọ ìyásọ́gbò mi ò fẹ́ kẹ́lẹ́bọ̀ ní ṣe má ṣe business lórí mi bó ṣe rí lórí mo ojú ọ̀dẹ ní àbí ìwọ̀n gbọ́n tó mi lò lọ mẹ́ẹ̀kọ́ owó kò tiẹ̀ dàbí èmi lásán ṣé àwọn gbọ́n tó bá lè fọ́n fẹ́ make business lórí mi wọn ò ṣe lọ tó bá nírú mi nílé àbí irú bí mi bí sister wọn ò ṣe lọ lo brain kọ́ tẹ̀ jáde kọ́ tẹ̀ nírú mi kọ́ tẹ̀ kọ́kọ́ jáde sí èmi lọ́wọ́ máa sàwọn ní chicken brain àwọn táyé wọn dàtí wọn máa fẹ́ sọ pé wọ́n máa play lórí intelligence tó bá nice wọn máa rò kó ṣe lórí ọ̀tẹ̀ I'm not a fool everybody should keep up gbàtí mo bẹ̀rẹ̀ nílé báyìí màá máa gbé ráìsì fún wọn ni màá máa fún gbogbo èèyàn nìkan ládùúgbò mo lè fún yàn ní ojú títí mo lè fún àbòkí kí n ṣe ráìsì lọ fún àbòkí I don't give people my change. ìgbà tí mo nídìí wọn common support wọn ní fún ẹ wọn á tún máa bú ẹ tó bá jẹ pé ẹtọ́jà tẹ̀ tán
gbogbo àwọn tó ń support wọn ò lè ṣe nǹkan kan fún wọn tán bá tún rí àwọn èèyàn tó máa káwọ́ sókè fún wọn ni. ilé Koko Zaria mo sọ ọdún méjì mo lo oṣù mẹ́jọ níbẹ̀ nígbà tó gbógun tì ní mo ṣe rush láti kọ́kọ́ bí bàbí àgbà yẹn bó dé ó dẹ̀ ní pé mo parí ibẹ̀ yẹn tó báyìí tó wọ́n fi gbìyànjú kí n má parí ẹ̀ mo ṣáà parí ẹ̀ nígbà tí mo parí ẹ̀ mo travel mo padà sí South Africa pé kí n lọ ṣọdẹ kó dẹ̀ December kí n dé kí n tó padà dé Zaria ti fi flat ní rent gbogbo ẹrù tó wà ń bẹ oko wọ́n máa tọ́ pé àwọn jẹ́ terrorist the whole world say no to terrorists the whole world I believe rep House of Rep Senate even the Lagos State governor everybody the president say no to terrorists if anybody collide on people taking people by force they are terrorists tọ́ bá fẹ́ ṣe terrorist kan lọ́nu gbó kọ́ lọ́ máa wá góòlù kọ́ lọ́ máa wá kìíní kò ń ṣe lórí èèyàn sí gbádẹ́lì kẹ́ máa wà ládùúgbò kẹ́ máa terrorist èèyàn káàkiri bá ń pẹ́ ọlọ́fúlì two plot of land mo ń sọ wọn yẹn gbà tí mo ṣe bíbà wọ́n gbà nǹkan mi wọ́n gbà nǹkan mi wọ́n gbà nǹkan mi tí bá ṣe lẹ́yìn wọ́n gbà lọ́wọ́ mi tí bá ṣe lẹ́yìn wọ́n gbà lọ́wọ́ mi èdè àwọn alẹ́ nígbà wọ́n ní kọ́ máa bàjẹ́ ayé yín máa bàjẹ́ this time around ìwé ilẹ̀ méjì tó ṣì wà mí bá mo ṣe photocopy ìwé wọ̀nyẹn ni mo kọ́ méjì sí Canada mo kọ́ méjì sí bí mo kọ́ méjì mo pín káàkiri ni ó ṣì wà mí odidi K1 K-dog two plot of land òun náà gbà mọ̀lẹ́kà máa gba tiẹ̀ wọ́n máa láwọn celebrate all the ladies celebrate Nigeria majority 70% of them yàtọ̀ sáwọn àgbàlagbà tó bá yẹ fẹ́ tara wọn yẹn they are thieves àwọn ló sọ Nàìjíríà ní fine wọ́n sọ wọ́n ṣe ń ṣògbó owó gbogbo ọmọ Nàìjíríà jẹ́ tó ṣògbó owó tán àwọn ló kọ́kọ́ bẹ̀rẹ̀ wọ́n máa ń ṣe fíìmù fún wa wọ́n ṣe ń ṣògbó owó wọ́n ṣe ń gbẹ̀yàn pa olè burúkú olè ni wọ́n anybody má pawọ́ pọ̀ lórí mi bí ṣe wà mí wọ́n bí ṣe dẹrù lé lórí bí ṣe dẹrù lé lórí bí ṣe matrix bí ṣe matrix mo ti lọ́dọ̀ àwọn ìlọ mi nígbà tí mo wà nígbà tí mo dé yìí mo ti ní pé gbàgbọ́ àbọ̀ ọmọ mi tó ti kú mi ò tí rí wọn ó ti débẹ̀ nígbà tí mo débẹ̀ yìí wọ́n ti fẹ́ máa ṣe bí wọ́n ti fẹ́ máa ṣe yàmàmà mo pa wọ́n ti níbi àjọ tó gbó kò dẹ̀ sí nǹkan tó máa ṣe fún mi bẹ́ẹ̀ ni mo sọ gbogbo ẹnìbọ̀ tó bá bá mi jà ni mo fẹ́ bá jà pásọ̀ tó bá bá mi jà má bá fa wèrè bẹ́ẹ̀ ni ẹ má gbójú pamọ́ ẹ má bí àwọn olórí burúkú èèyàn sí mi ẹ wá fúnra ara yín gbogbo ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ kú lọ́mọdé ẹ kàn gbáṣẹ́ wèrè lórí mi ìjọ sákọ̀ kú lọ́mọdé ni torí mi mọ bẹ́ẹ̀ yàn ṣe máa jà olólè tó tún máa pa tó máa lépa ẹ̀mí ẹ̀. anybody wá ti ra nǹkan lọ́wọ́ mi I'll pay you. mi ìjẹyàn lówó mi ìlẹ̀ rẹ́dì láti jẹyàn lówó tẹ́lá pé ó ti tán fún ẹbí kan ló ti rówó bó tiẹ̀ rí ìwọ tiẹ̀ mú yẹn wá kó ibi ọ̀nà tẹ́mi bá gbà rówó yẹn ìwọ tiẹ̀ lọ wá ọ̀nà yẹn kó tiẹ̀ fi rówó tiẹ̀ báyìí lọ́tí ẹ̀ wá kó lọ fi so wọ́n fẹ́ ṣe yẹn sódà má lè máa fi pé kìnnì kan ìwọ kan tiẹ̀ wá bí mo ṣe rí owó yẹn kókò wá. èmi ẹyin tájà fi bọ́ ọmọ ẹ̀ṣẹ́ ló fi ń gé jẹ you kò láyọ̀ ọmọ ìlú ayé òní dá ìwọ tó sọ pé tó bọ́lá rẹ̀ gbọ̀ngàn yẹn ikú máa pa ẹ́ dànù òní jèrè láyé olórí burúkú ẹ̀ ó mú gbogbo ilé òdàrú ni all this work sit right tó kọ aṣọ yẹn sílẹ̀ bẹ̀ oh my God. wọ́n bá gbolé jẹ́ àtúnṣe pa fẹ́ ṣe wọ́n máa tún sọ ẹ ní kóríire wọ́n tún ní kó má ṣe. ok wọ́n ti yọ lẹ̀kùn mẹ́yẹn ó sọ bó ṣe fi lẹ̀kùn yẹn lẹ̀ tó sọ pé gbogbo kọ́kọ́rọ́ ti kán ó yọ gbogbo lẹ̀kùn yẹn kúrò ní ó ní gbogbo kọ́kọ́rọ́ kán sínú ẹ̀ ó mú gbogbo kọ́kọ́rọ́ kò lọ ṣé a máa ń fi sílẹ̀ bó di lórúkọ sọ pé kán wá táyé nídìí ìta bá wá síbẹ̀ kán ní kán wá wílé wa ẹ̀ ní ṣoríire olórí burúkú ló ṣì ó kó fake money ó kó yẹn sí kinní ó fake money tó kó yẹn ṣé kò ní máa ná
a máa fi sáré owó máa ná náà ẹ ní mọ̀ ìpòhùn ló ná so kó jẹ́ pé mo mọ̀ pé àkànmọ́ sí wọ́n lọ bẹ àwọn kìíní wọ́n ní kó wá ṣàṣìlẹ̀ wọ́n wá ní owó tá à ná láti jọ yóò fẹ́ẹ̀kì ní obola ti rí they are just looking for a way to put me into trouble gbogbo ọmọ kékeré máa kúnnú kọ́mpáàdì yà sí pé ẹni tí kò níyàwó ńlé àwọn ọmọ wẹ́wẹ̀wẹ́ ó mọ̀ lẹ́sà wọn mọ́ tó bá wá sọ̀rọ̀ wọn máa sọ pé they are Igbo what is my business with that I don't do tribalism anybody tó bá jẹ́ Igbo ló support me I support you tó bá jẹ́ Yorùbá ni I support you tó bá jẹ́ Hausa ni mo dìbò fún torí jọ́ tí mo fẹ́ kúrò mi báyìí ẹ̀rọ àwọn Hausa tó wà rajà nínú ilé mi màmá ń gbà yẹn gbogbo àwọn MC ni mo sọ pé kó fún mi ní owó tó jẹ mí gbà yẹn tó lòwò fún mi bó kéré yá mi o àbí kẹsì ẹ̀ fún mi kẹsì ẹ̀ láti ó ní ó sí o ó gba àkáńtọ́ ní kékeré send account number mi mo send account number sí ó pin káàkiri ni pé kò sówó lọ́wọ́ tó bọ́lá mọ́ you meet them owó wà lọ́wọ́ ẹ̀ wọ́n gbowó ẹ̀ tán wọ́n máa fojú ẹ̀ gbolẹ̀ wọ́n máa ṣe terrorism tó bá jẹ̀jẹ̀ pé wọ́n ní godfather àbẹ́ àwọn èèyàn láìkì wọn ṣé ènìyàn sọ pé kọ́ máa bá yẹ̀yàn jẹ́ ni àbí tó yẹ pé tó láìkì wọn yẹn tó build wọn tó bá bá yẹ tí wọ́n jẹ́ sáwọn máa dókè tí àwọn gọ́ọ̀mẹ̀ntì tó ló lò fún wọn gan tó bá bá yẹ tí àwọn jẹ́ sáwọn máa dókè ṣé n ti máa lówó ṣẹ́ sáré àmàrí jẹ àwọn lórí burúkú wọ́n fún mi lọ́wọ́ Haúsá ló wá rajà lọ́wọ́ mi níjọ́ yẹn nǹkan mi abẹ́ ẹ̀bí nígbà kan kò jáde mi èdè ó dẹ̀ lè fi tọrẹ mo kó fún yín bẹ́ẹ̀ mo kó gbogbo nǹkan tọrẹ àbí bẹ́ẹ̀ kọ́ mo fọ́ sí ti gbogbo nulẹ̀ ní owó tó jẹ́ pé millions ni mo fi sẹ̀sẹ̀ wọ́n á tún ṣoko wọ́n á tún jókòó tiẹ̀ wọ́n lò ní dìde sẹ̀ kí ni mo ṣe fún yín gbogbo àwọn olórí burúkú tó máa ń sọ wọ́pọ̀ lórí èèyàn yìí kó bèèrè lọ́wọ́ wa kó sọ fún wa oore tí wọ́n ṣe fún wọn kó sọ fún wa oye báwo tí sáré àṣe oore tó ṣe wọn kì í ṣoore fún yàn àbí kó tún lò nǹkan tó pa nígbà kan fi ṣe ń ṣètùtù ayé they don't do anything for you. wọ́n wá ní àtàngọ̀dù wà mí kan who is àtàngọ̀dù eléyìí náà tó sọ̀rọ̀ àtàngọ̀dù fún mi tó bá rí mi lọ́dà tó bá kí mi kí ní dá lóhùn ta ló fẹ́ máa bá ṣe gbogbo ìyẹn tí ó ń ṣàǹtì ẹ̀ yẹ fẹ́ mọ ọmọ tó bí iṣẹ́ ẹ̀ kí fẹ́ lówó kó gẹ́ra kó fọ́kọ̀ àwọn èèyàn tó wà professional wọ́n san 70,000 fáwọn tó ń ṣe láláwúsá tó ń ṣiṣẹ́ tó kàwé tó mọ gbogbo nǹkan wọ́n dẹ̀ tún fi respect sí fọ́gà wọn níbi iṣẹ́ wọ́n á máa gbowó wọ́n á gbọ́ tẹ́lẹ̀ nìkan báyìí ogun ìgbàlẹ̀ lásán wọ́n á máa gbọ́ 55 tó bá yẹ lè rà ogun fẹ́ẹ́ wọ́n á máa gbọ́ 20 wọ́n á máa gbọ́ nǹkan tó yẹ kó san 2,000 wọ́n á máa gbọ́ pé 20,000 ní o 20,000 ní o torí pé ẹnìkan jókòó sí ìkan fẹ́ máa collect owó lórí mi wọ́n á gbowó mi wọ́n á ní kó máa dá owó bí ìṣọ́lá ọmọ mi bọ́ wá jẹ́ pé ó ní kó gbé owó kó máa gbowó kan fún un bí mọ́mí bá ní kó gbowó kan fún un kò ní jẹ kò ní inú máa run wọn chocolate of àwọn ṣe mọ́mí mi wọ́n bá gbowó mi báyìí fọ́ọ̀tàn fún ẹnikẹ́ni ẹni ọmọ òní pé sọ́wọ́ ẹ̀ tó ń gbà tó ní pé owó yìí o 2,000 ló yẹ kó ṣiṣẹ́ ìbò tó yá gbúdọ̀ fún 20,000 tó wá gba owó yẹn ayé ò ní sẹ́tù àdàbí tó yẹ pé mo ń ṣe bẹ́ẹ̀ fún yàn àdàbí tó yẹ pé mo máa ń sọ pé ẹ bá mi bá yẹ ẹnìkan jẹ́ o kí n bá lè fi mé àdàbí tí máa ń ṣe bẹ́ẹ̀. yes ma ẹ ra ma. ó yá mo ń gbọ́ tiẹ̀ kí ni tó la fẹ́ ṣe òkè ó ti wà lórí fóònù. wọ́n ti ṣèyẹ tó ń sìn wọ́n ní wọ́n fẹ́ block o wọ́n fẹ́ block. Bí o ń bẹ̀rẹ̀. Ok, jẹ́ ìjọ wa ni. Àwọn méjì tó wà kí ni iṣẹ́ tí wọ́n bá yìí? Ok, ó yà. Kí ni wọ́n sọ? Ok, láti ẹ̀kọ́ ẹ̀ sí ìlú kọ̀ọ̀kan. Ẹ lọ wo. Gbà tí mo bí sí ẹ̀kọ́ ló yẹ kẹ́ lọ wo. Gbà tí ìjà ni mo bá sọ̀rọ̀. Ẹ lọ wo nà. Ẹ lọ wo. Ṣèbí ẹni tó pẹ̀ ní yóò ti pẹ́ nígbà yẹn náà tó bá ti sọ̀rọ̀ ó ti tán. Ṣèbí kámi ìṣẹ́ pẹ̀lú mọ́bì ẹ̀dọ́. Ẹnìkan olórí burúkú kan máa lóhun àtàngọ̀dù mi àbí kú fẹ́ pa àtàngọ̀dù mi àtàngọ̀dù ìṣòwò àbí ikú fẹ́ pàdánù mi. Olóṣèlú òyìnbó ni ọmọ táàsì ọmọ gáràjì kan lára àwọn ọmọdé Zaria tó jẹ́ pé níbi ìbàyìí ó ti gbé lórí ti ṣòṣì bíbàyìí kí ló kàn mí pẹ̀lú wọn irú òun ló ti ń débi ló ti sọ pé níbẹ̀ yẹn àtàngọ̀dù wà ń bẹ̀ lẹ́nu bọ́sọ̀ kí ló kàn mí pẹ̀lú ẹ̀ ó gbé mọ́tò wá ó ní èlò mọ́tò òṣìwò ló gbé mọ́tò tó ń ta $1,000 àbóyá wèlé ni. 90 tàbí 50 mélòó náà ni. mélòó ni. lọ́bìnrin 90 dúró jẹ́ kí wọ́n fòrò mi wá wọ́n fún mi ní lọ́bìnrin wá wọ́n fún mi ní quotation kan 90 ṣe tán. ìyẹn ló máa sọ pé wọ́n ta lé ni wọ́n máa sọ oríṣiríṣi ọ̀rọ̀ fún mi gbogbo nǹkan tí bá ṣe bẹ́ẹ̀ wọ́n máa sọ lórí social media anybody tí ń bá ṣe nǹkan pẹ̀lú mi tí ẹ bá sọ lórí mídíà ẹni ẹ máa cancel ayé mi
I am telling you, I'm not useless. No, I'm not useless like some people. And I can never be useless. It's not a joke. Ṣé kí àwọn olè celebrate ọ̀pọ̀ àwọn celebrate tí wọ́n bá jẹ́ wọn bá useless láyé tí wọ́n máa jalè? Ṣé tí ó bá pẹ̀rẹ̀ lẹ́yìn pàtàkì láwùjọ tí ò fẹ́ kó máa gbójú mi jẹ́ tí ó máa lọ para ìjẹ́ ní tí ó máa ṣe gbogbo nǹkan tó ń ṣe tí ó bá ti kọjá àyè ẹ tí ò ṣe tí bá ti rajà lọ́wọ́ ní tí mi ò san tí mi ò lè fẹ́ san ẹgbójú mi jẹ́. Ìyẹn mi pé ẹ bú mi dáadáa tẹ́lẹ̀ àgbàdìlẹ̀ tí bá dẹ̀ ti jí yín nìkan ẹ bú mi tẹ́lẹ̀ àgbàdìlẹ̀ bọ̀ kẹ́yìn kan jí kó máa di mi lọ́wọ́ irọ́ ni wọ́n pa kò ní dáa fún àtàngọ̀dà bí àtàngọ̀dù ṣeré kúkú tó máa pa àtàngọ̀dù. Àtàngọ̀dù is a terrorist. Àtàngọ̀dù tó bá bire kó wá sí bàbá máa gbé kámẹ́rà sójú ẹ̀ Àtàngọ̀dù is a terrorist. Nínú ilé ẹ̀mẹ́ yẹn kọ̀ǹga tó wà mẹ́ ọmọ tó ti kó sílẹ̀ tó mẹ́ta ọmọ tí wọ́n ti kọ̀ǹga ni ṣé wọ́n ní àbótọ́ abójá wèrè ní àwọn olórí kúkú tó máa ń bẹ̀rẹ̀ ṣe tuntun yẹn wọ́n máa ń pàtẹ́wọ́ fún wọn eléyìí náà máa sọ pé wọ́n mẹ́ra Àtàngọ̀dù èyí òṣìṣẹ́ ṣe títí táyé ní òyàtọ̀ sí ti ayé àti tí òyàtọ̀ tí ò da àwọn yẹn ń pa wọ́n máa bẹ̀yìn níṣẹ́ burúkú ẹ̀ máa ṣe wọ́n fẹ́ báyé wọn jẹ́ nìyàn tó bá dẹ̀ fẹ́ káyé ẹ̀ bàjẹ́ má bẹ́ẹ̀ dá sí i. What is it? Gbogbo ilẹ̀kùn tó lò nínú ilé gbogbo ẹ̀ pátápátá ló bàjẹ́ yẹn. Mo sọ pé mo fẹ́ ṣe wọ́n nígbà tó máa jáde kó nínú ilé ṣé mo pé nínú ilé yẹn ṣe tó yẹn ìdọ́ ìdán lọ kò sí mọ́ gbogbo kọ́kọ́rọ́ nínú ilé àti jẹ́nu ọ̀nà yẹn náà ó ní wọn fún kọ́kọ́rọ́ pé kọ́kọ́rọ́ yẹn kọ́ mọ́ pé ìyá tó ń gbé bí bàjẹ́ tẹ́lẹ̀ kò gbé bí ó kàn wá nìyẹn nígbà tó ń sọ pé kọ̀ọ̀kan bàjẹ́ mẹ́ kó lọ bá wọn túnṣe ẹni tí a sanwó púpọ̀ lọ túnṣe nígbà yẹn wọ́n dẹ̀ débi wọ́n bẹ̀rẹ̀ sí ṣe yamayama ó jáde lọ wọ́n kó kọ́kọ́rọ́ fún ẹ àtẹniyẹn náà tí ó fẹ́ kí n pè yẹ tí wọ́n sọ pé ẹjọ́ o kọ́kọ́rọ́ jẹ́ kọ́kọ́rọ́ fẹ́ yẹn mi ò bẹ́ anybody mọ́ àti òun mo ti kàn dẹ́mu wọn pọ́n ti wà yẹn wọ́n ti kàn dẹ́mu wọn lẹ kọ́kọ́rọ́ ni wọ́n fẹ́ kí n máa lọ pèèyàn wá kó dẹ̀ máa bá mi ṣe yẹn kó máa ṣe yamayama ń bì báyìí pẹ̀lú mi. Tani. Mo ń bọ̀ náà. Talele. Yes? Ikotu roundabout coming to take Okada going to Igodo Road. That is Balogun bus stop. Balogun bus stop. Balogun bus stop. When you get to Balogun bus stop, Akitola Ige, get to Balogun bus stop and then call. It's not far to Balogun bus stop. Okay? But tí mo sọ pé tí wọ́n bá 300 nígbà tí mo sọ millions fún ẹ tó wẹ̀ kú 300 tó náà máa bá mi fíìsì ní ẹ̀ wá ní kí n sọ owó tọ́kẹ́ nìyẹn tó wá ó wá fi owó sí nǹkan tájọ sọ̀rọ̀ ní 20,000 tó sọ pé 15 tẹ́mi sọ pé 15 ó wá ṣe tán wá háì owó sí ó wá ní kí n sọ owó tó bá pẹ́ mi ò sanwó mo sanwó lẹ́ẹ̀kan wọn ò ní jẹ́ kí bọ̀bọ̀ yẹn wá bọ̀bọ̀ yẹn ti bọ́ sọ́nà òsèké lówó tí wọ́n tún ó sì ṣẹ́kù àwọn ọmọ kan bọ̀ owó jẹ́ owó tí wọn àbí owó tí wọn yẹn ó lè ṣe dáadáa fún wọn ó jẹ́ ìkọ̀kọ̀ bàbàrà fún wọn olóòfò ó já gbogbo náà tìǹlẹ̀ wọ́n bàjẹ́ wọ́n ní wọn àdì sígọ̀ ẹ̀ èmi kọ́ máa dì èmi tí mo dákẹ́ tí mi ò sọ nǹkan èyí tí mo rọra ṣépè lẹ́jáde sí wọn mọ àdúrà tí mo ti gbà mo gba àdúrà lóru ọ̀gànjọ́ fọ ọdún kan àti àbọ̀ nínú ilé màmá mi ò kì í sùn kò sí nǹkan tí wọ́n sọ wọ́n ní bóyá mo ṣe ọlọ́run ìyá máa sọ fún mi ọlọ́run sọ fún mi báyìí ó ní máa gbógun ti èmi àtọmọ mi tí bá ń gbàdúrà ìyá máa sọ ń gbà yìí á máa kọlẹ̀kùn á máa ní èmi kọ́ kò síbi tí òfẹ́jọ́ mi sùn pé èmi kọ́ mo máa ń ṣépè mo ní ṣẹlẹ̀ gbogbo nǹkan tó wà níbí báyìí ló máa yọ kúrò wọ́n ló máa ṣe rán. mo béèrè pé ṣé mo lè lo ládàá bẹ́ẹ̀ tó ti lè lo tó lè gbèsè mi wọ́n ok a lè stretch láti wo o fẹ́ o tí ì rí dáadáa. ó ti wọ́n mi gbé lọ wọ́n ti gbé lọ wọ́n ṣe ọmọ aláàbí láti gbé dáadáa sí inú kọ́mpánì bẹ̀rẹ̀. wọ́n ti bá sọjọ́ sọ̀rọ̀. kí ló dé tó máa gbé lẹ́dà láti ok. bánikẹ́ tó ta bóyá gbàgbé àtúnṣe náà máa ṣe gbèsè ọ̀pọ̀ nìyẹn bá tó ta bóyá náà máa ṣe padà. Okay. Ṣé wọ́n fi ṣàkójì ṣe kìíní ìjà? Wọ́n fi ìgbà tí ò ṣe pé wọ́n fẹ́ rẹ́lé. Gbogbo ti bíṣọ́ọ̀bù náà, ẹ wo gbogbo ẹ̀ náà lọ yẹ bó ṣe bàjẹ́. Gbogbo ẹ̀ tó ti bàjẹ́ gbogbo ìta. Wọ́n bá gbọ́ ẹ̀jẹ̀ wọ́n ní ó wá ń bẹ̀ mí fún next month kọ́ tó bá ti di next month fún next tó ti di èdè tó di oṣù tó July tó kúrò mẹ́rin bá ṣe yúrù fìtí bá ṣe ti kó pèmí lọ́mọ àlè èmi kan tó sọ pé kán ṣèkà fún mi nílò òyìnbó wọ́n máa tún ṣèkà fún mi nílò òyìnbó wọ́n máa ṣèkà fún mi bì. ó jáde lọ ó mú gbogbo kọ́kọ́rọ́ bàjẹ́ ó fọ́ gbogbo ẹ̀ dànù. Let me go upstairs and show them let me go upstairs be careful I'm coming. Okay. No, no. Okay, ó yẹ 4,000. Ó yá nà. Ní kan fowó kan wá gbowó àbí kan sẹ́jà kan nọ̀bà kan. Àbí kò gbowó fún wọn bẹ́ẹ̀. Ẹ lọ fowó sẹ́ẹ̀.
lọ́kọ̀ wà. Gbogbo ilẹ̀kùn tó wà nípa pátápátá ló gbàgbọ́ sínú ilé yẹn àbọ̀ á bá ní gbogbo ẹ̀. Ẹ wo bíbá bó ṣe fọ́ bíbá ṣẹ́rí ó fọ́ gbogbo pop yẹn olórí burúkú òkú tí òun tó ń dàgbọ̀. Ní oṣù tí jẹ́ kókó lórí ara ni. Mo ti ṣe ìdọ̀mọ́ tẹ́lẹ̀. Ìgbà yìí mo ti ṣe bí. Àtẹ́lẹ̀ mo ti ṣe lọ́wọ́ yìí. Mo ti ṣe máa ṣe oúnjẹ tán náà. Tó wà níbẹ̀. Yóò gbẹ ilé tó ń gbẹ òbí kọ́gbọ́ ẹ̀sìn pọ̀ gbogbo olórí burúkú aláìsí. Ó yẹ mi mo fún ẹ ní kidney problem olóṣù. Wọ́n gbàgbé kó di ìbálò ẹlẹ́ máa dùn máa púpọ̀ ẹ máa parẹ́ kó gbogbo. Kí ló sọ? Wọ́n ti kò lè wọ́n wá gbó fún ara wọn wá ṣe wọ́n ṣe wọ́n rẹ̀ tó ti lọ kó kí ní ẹ̀wá ní ìtẹ́ ẹ̀mọ́ nǹkan tí mi gbọ́tọ́ náà kí ní gómìn tí rí they said they cannot bring it. Who is this? 4,000. They cannot give us the 4 without payment. Yes? You there for the street? Yes. Akitola again? Yeah, we there for the street now. One brown house like that. Yeah, brown. Yes, come in. One brown. Ele náà. Ó ti tún jáde lọ. Kí ló lọ ṣe? Ó lóun fẹ́ gba 5,000 fún àmì 4,000 fún tó lọ fún ọ́. Anyhow. Yes, Yeah, where they never fix them. they are just, they have to fix everything before they are just putting it. They will fix them. They have to plaster it. They will fix them.
Okay, maybe. Okay, bóyá kẹ́ kọ́kọ́ plaza kọ́kọ́ máa program sí kọ́kọ́ plaza. Okay, ṣe máa ṣọ́ọ̀kì ẹ̀ ń sìn tó bá ṣe ń ṣe lọ tẹ̀ ṣe kọ́tán òun á máa ṣe lọ. Okay, yẹ̀pẹ̀ yẹn ń kọ́ báyìí. Ṣé o ti tọ́nà? Fún ẹni yẹn ní òye lónìí. Wọ́n gbé kí nílẹ̀. Kí a sọ pé kí wọ́n gbélé ìdíbò lọ́pọ̀ lọ́pọ̀ gbà káńtàn gbà wá. Náírà tí mo gbà nísìnyí náà lọ́dọ̀ POS yẹn ní ìròyìn fún ní 4,000 jọ. Don't pay it from your account. Yeah, wait now. You are here already. So when you finish now, we will give you. The door. This is yes. This is the woman. One. I think this is one. Two. They already hang with you. So, and this is the smart something. You have scissors to cut it. Uncut? What did you say? Oh, yeah, start. Oh, yeah, do your own. Do your own now. At times they do. At times they program it even before they hang it now. At times they used to hang it. They used to program it. I mean, they used to install it before they hang it. Okay, they used to put the... Yes, before they even hang it. Because they say I should come to the market so that we can do it. So for the stop it. What is sanwó? Tó bá dẹ̀ rí POS yẹn tó bá ìlówó ní kó wá ká fún. Okay. Okay. Okay, kí fún ẹ ní 5 minutes. Kó lọ bèrè, okay. Okay, wàá bèrè iye tó ti mọ iye mítà tó máa lò. Ó dẹ̀, okay, wàá, okay. No problem. I'll be waiting for you. They are wicked ni. Yeah, they come in Nigeria for sure. They are just wicked. People are just wicked. If you tell them now. Mi ò tí ì rí gbogbo nǹkan tó ń ṣe gan. Ẹjọ́ bá ti rẹ̀ yín náà máa wò ó. Ẹ máa wẹ́ fi ṣe ọmọ ibi sọ́pẹ́ kọ́kọ́ ṣòkè yẹn kí ṣe sàlẹ̀ láti ṣe sàlẹ̀ lọ kẹ́gùn kò tó ṣe sàlẹ̀ tẹ́lẹ̀. Ẹ̀rí kan tó ṣe síbi tọ́lẹ̀tì yẹn àti ibi tó ti wẹ̀. Wọ́n dọ̀tí gan, wọ́n mọ̀ ṣe bẹ́ẹ̀ very raw. Mo rí níjẹta tí mo wà náà ní òkàn fẹ́ ṣe fídíò sí ni torí nǹkan tó fẹ́ náà ní nǹkan tó ń bẹ̀ kó ṣe náà ló ṣe yẹn so that wọ́n lè máa sọ pé ara ta gbọ́kàn òun náà yẹn ó bà gbogbo lẹ̀kùn jẹ́ so wọ́n lè ó já gbogbo wire fence ó yọ gbogbo kámẹ́rà tó wà nílé òun ló yí burúkú lápò ló bá ti gbogbo yín kù ó yá lọ ṣe nǹkan tó fẹ́ ṣe kó o bá tiẹ̀ parí ẹ̀ lónìí wá parí ẹ̀ lọ́jọ́ mi ò wá ṣe lórí burúkú yìí kò ní ṣẹ̀wọ̀n torí pé ò ṣe manipulate wọn ò ṣe rán níṣẹ́ burúkú fún wọn wọ́n máa gbógun tiẹ̀ àwọn olóòkú. Ipe bí ọ̀n tiẹ̀ máa rojọ́ kiri yẹn ní òtí ẹ̀ kọ́kọ́ fẹ́yàn nínú kọ́fàdà wọn ṣebí tẹ́lẹ̀ èmi àti ẹni tó bá bá mi jíjà tọmọ mi ló máa ń wà mí lọ I don't want people because they be talking about it tí èèyàn bá dẹ̀ súnmọ́ ẹ kò lè ráyè ìbàbọ̀dé fún ẹ tó èèyàn bá súnmọ́ ẹ wọn ò ní dá ẹ láàmú àbí ẹwọn mi látàrọ ìgbẹ́ gbọ́ kó dá anybody láàmú ẹgbọ́ kó dá mi láàmú àwọn ọmọ òṣèlú máa ń dá ìyá oníyà láàmú Jesus if woman no glass now it's not glass.
tó bá jẹ́ òun ló ní ilé yẹn tó kọ ilé ṣé ó máa ṣe bẹ́ẹ̀ fún ilé yẹn wọ́n ṣe já gbogbo wáyà àwọn tó máa sọ pé àwọn burúkú wà ládùúgbò èmi gan ìyá rere fún àwọn ọmọ rere ìyá burúkú fún àwọn burúkú ó já gbogbo ẹ̀ ní deliberately nípa gbogbo ẹ̀jẹ̀ èyí tó wà níwájú ìtàlẹ̀ nígbà tó wá ń bẹ̀rẹ̀ sí pé kí n fún un too much kọ́ bí òbẹ́ níbọ̀ dára mi ni kì í ṣe ìgbéraga I don't just want them tó bá ti jẹ́ tó fún mi lówó tó dẹ̀ ṣe business person mi I don't want them in my surrounding. Careful. Gbogbo ilé tó wà ládùúgbò bó ṣe ṣe dáadáa ń gbogbo wáyà tí wọ́n ṣe náà wọ́n ṣe lè mí ní pọ́pù yìí. The wire fence, do you do it? Do you program wire fence? Which wire? This fence wire. Ẹ dúró gbogbo kọ́kọ́rọ́ tó wà lẹ́nu ẹ̀ ń kọ́. Yes, you need your own key, right? You need your own key. Okay, ẹ fún mi gbogbo kọ́kọ́rọ́ yẹn. Ẹ yọ gbogbo kọ́kọ́rọ́ fún mi àti tibẹ̀ yẹn ẹ nídìí kọ́kọ́rọ́ náà. Mélòó ni márùn ló wà. 6 lélẹ̀. Eléyìí 6 ni pé. Ṣé o dá 9? 9 náà pè fún wọn 9. Fraud náà. Sí ibùgàn jẹ́ ìwò dọ́nà. Fóònù mi dà jẹ́ kí àwọn tó fún mi bíìlì sáìtì yẹn tí mo fẹ́ ṣe yẹn bíìlì yẹn tó fún mi lẹ́bi 77 so 77 mélòó lélẹ̀ how many pieces the key is how many. Ara nǹkan tí wọ́n fi lè kó símẹ́ǹtì blọọkù fún wọn nìyẹn wọ́n ti dé sí wọn ní 9 náà fẹ́ lò wọ́n ti lọ kó 6 wá ó ti gbowó lórí ẹ̀ àwọn ọmọ yẹn wọ́n jẹ́ kí wọ́n lè súnmọ́ mi ọmọ tó bá ti ń wà tí ò wà pípù yẹn I cannot get close to me. ó lè ní wọ́n fẹ́ yà yẹn wọ́n lè tẹ̀sẹ̀ yẹn ọ̀pọ̀ ṣe jókòó àwọn ọmọ àwẹ̀ báyìí kí wọ́n lè dúró lára ẹ̀ báyìí ní ọmọ àwẹ̀ àwọn ọmọ yẹn wọ́n ti máa ti bẹ̀rẹ̀ yóò lè láti 7 ó yẹ kó wà ẹ jẹ́ ká mú dání. ok ẹ máa mú ẹ bá ti jẹ́ tẹ́ máa fún ẹ má jò dé o. Yes, thank you. Ẹ bá yọ ti ẹnu ọ̀nà òun yẹn lọ wá ẹ lọ yọ wá. Ayílẹ̀ àti òun yẹn lọ wá. For security purpose ni. Àwọn ọmọ tó ń fi kọ́kọ́rọ́ sínú ọṣẹ kò sí nǹkan tó ń ṣe ń bí. Kí security lè wà náà láti lọ jẹ́ ìjẹ́. You're not smart lock now. Maybe the smart lock. I think two, the one down to be the smart lock. This one now. This one and this one. You do the one right. Thank you. I'm at 2 million, but I'm at 2 1 million. You mean I'm let me check. Oh yeah. Send your account number, sir. I'll check. I'm at 2 million. Ó pẹ̀lẹ́ ìjọ. Bá mi yọ wà ní. Pásọ̀ kan náà wà níbàyí báyìí CAC. Àwọn wèrè kan báyìí yìí. Ìkan náà pè mí jẹ́ ó ní kó jẹ́ kó fún mi tó fi kó gba ilé lọ́wọ́ mi.
ó ní kó fún mi ní owó kékeré kan kó ń gba ilé pásọkùn náà sọ oríṣiríṣi la rí bí o mójú tán fi ń wò mí àti ìpèsè ni wọ́n bẹ̀ wọ́n sí mi wọ́n ti bẹ̀ wọ́n sí mi àbí wọ́n ti bẹ̀ mí gan sí wọn ẹ ti gbọ́ ó ní kó fún mi lówó kékeré kó ń gba ilé ẹ ti gbọ́ ṣé bí ó wá jẹ́ kò sọ pé ilẹ̀ ẹ̀kún tó wà lẹ́nu ọ̀nà kó fún mi lówó kékeré kó ń lọ yọ ṣé ti yé ó ní kó fún mi lówó kékeré kó ń gba ilé lọ́wọ́ criminal bunch of criminals Tolú lọ gbà wá fún mi ẹ bá mi mú kọ́kọ́rọ́ náà wá náà àwọn ọmọ yẹn nísìnyí wọ́n ní kó lọ mú 7 àwọn lọ mú 6 àmì wọ́n ní kó lọ mú 9 wá jẹ́ ǹsẹ̀ mi já ẹ kó bá ń kọ́kọ́rọ́ yẹn sẹ́ ẹ mú wá sí if they are ready are you ready I mean jẹ́ fi zẹ̀ ni. ṣebí 7 I mean 9 block lẹ́dẹ́gbẹ́fẹ́. now ìtú wọn wà available láti iléeṣẹ́ tí national àbá ìyàwó tó kù lẹ̀ sí òun ní oògùn jẹ̀díjẹ̀dí. wọ́n ti dé o. àwọn ilé náà máa jẹ́ bíi dójú kọ̀ ẹ bẹ̀rẹ̀ láti ìdílọ́gbé fún wọn lẹ́yìn náà. àbí tẹ́ máa fi dógò wá dóyún abẹ́ yá gbóná. ẹ wò ó pákúrú mọ́kòdó dáadáa tẹ́ bá gbọ́ àdó yàtá gidi òun ni agúnmu ni manpower ọkùnrin ló máa lò kí n ṣe obìnrin ò lè lò agúnmu manpower ni kò dẹ̀ lẹ́ni side effects ju wípé kẹ́sà dóbò dáadáa eléyìí ò mọ àmì ìdóbò jàre ó tí o tó bá ti dóbò máa lò ó gbogbo ẹ̀yin dáàdì 30 80 30 70 ẹ lè lò ó kò ní effect kankan fún yín gbogbo ẹ̀yin dáàdì 31 90 years tó dẹ̀ ṣèwọ̀n yín kẹ́ máa ṣe bíi ti gba ìwé ẹgbẹ́lúra mo fi ọwọ́ ìsọ̀yà fún yín ẹ máa dóbò ẹ̀yin 30 90 ẹ̀yin bàbá 30 90 ẹ̀yin mọ́mì tẹ́ mọ̀ pé yes dáàdì ti dàgbà gan dáàdì ò lè ṣe mọ́ àbí nǹkan ọmọkùnrin wọn tó bá ti dìde báyìí kò lè dáadáa débi tó máa ṣiṣẹ́ ẹ jẹ́ kí wọ́n lò kò ní side effects kankan wọ́n á lò wọ́n á dóbò bó ṣe yẹ kó dóbò kó jẹ́ pé tó bá ti lò ẹ má sá fún wọn ẹ jẹ́ kó ṣiṣẹ́ dáadáa ẹ jẹ́ kó gbádùn wọn ò lè dá bẹ́ẹ̀ lu ibẹ̀ ò lè dá lu ìtò ilẹ̀ yẹn kàn fi tutù ilẹ̀ ọlọ́ra tútù yẹn wọ́n kàn máa bá yín sọ di gbígbóná ni torí pé kí ni wọ́n bá yín gbó dáadáa kò ní tutù mọ́ gbogbo mídìmídì ice block yẹn ó máa yọ ibẹ̀ máa gbóná àṣírí ibẹ̀ nílé agúnmu manpower láti iléeṣẹ́ ọtí national àbá gbogbo àwọn tó ń rà tó ń lò ni wọ́n kàn sára gbogbo ẹ̀yin boys tẹ́lẹ̀ ṣe kí ni tẹ́lẹ̀ papọ̀ mọ́tẹ́dógò dáadáa òun ni ó tẹ nílò lélẹ̀ ẹ̀yin 1 minute silence òun nìyí ṣíbí kan ní lọ́sẹ̀ ẹ máa dóbò lọ ó ṣe ohun tẹ́ máa lò lójoojúmọ́ kì í ṣe pé yẹn mo fẹ́ dóbò lẹ́nìí máa lò lẹ́nìí ó tún dọ̀la mo tún lò no one spoon per week is okay anytime tẹ́ bá ti ríṣẹ́ báyìí gbogbo ẹ̀ báwo máa tún dìde lára yín ni ẹ tún bẹ̀rẹ̀ ṣẹ́ yín lọ nìyẹn bó ṣe jẹ́ nìyẹn sọ ẹ̀yin tẹ́ bá nífẹ̀ẹ́ sí ẹ gbá mi láago bákan náà ẹ̀yin tẹ́ bá fẹ́ ra àwọn jewelries ẹ jẹ́ ń wò mí ìfẹ́ kí programu yìí gùn ó ti ń gùn ẹ jẹ́ kó fẹ́ nu polówó ẹ wò ẹ̀yin tẹ́ bá nídìí àwọn jewelries lọ́lọ́kan òjọ̀kan ẹ pè Lady Kẹ́fì Olúwaṣọ mo láwọn new set of jewelries ṣe àwọn jewelries mi kì í ṣe ti tẹnu tẹ́ bá pè mí tá bá jọ ṣe fídíò pọ̀ ẹ select aṣọ yẹn ẹ ní mo ìtẹ máa mú they are all beautiful sin is belief ẹ pè mí ká jọ ṣe fídíò pọ̀ kẹ́ rí wọn fún ara ilé wọn sọ pé Lady Kẹ́fì mú yẹn mo fẹ́ yẹn tí bá ṣe pé mọ́mí ṣe láìké lẹ́yìn náà ẹni mu ni ṣe lẹ́yìn náà tún ẹ máa pe mu ni mo ti rẹ́ni tó pe mú dáadáa mú dórí 10 wọ́n bá ní ó ti di mélòó báyìí mo ló ti di 10 wọ́n ní Lady Kẹ́fì máa ní stress ju 2 lọ ó yá jẹ́ kí n máa tún wo padà at the end of it wọ́n ra 5 wọ́n ra 5 pé gbogbo ẹ̀ ló wọjú mi ìfẹ́ fi sílẹ̀ ele gbogbo ẹ̀ ló ṣe kámikàmi so ẹjọ́ ẹ patronize lójú òní tí yẹn dẹ̀ ní regret pé ẹ ra jewelries àbí anything tẹ́ bá yà lọ́dọ̀ mi ẹ never regret ní agbára Ọlọ́run wípé ẹ bá Lady Kẹ́fì dòwò pọ̀ bó ṣe jẹ́ nìyẹn lẹ́yìn ẹ gbogbo ẹ̀yin tẹ́ bá tún wá fẹ́ ra purse ó wà available aláwọn fine purse níbẹ̀ yẹn ọlá space tí ó sì ní o jẹ́ kí n lè display nínú àwọn purse yẹn sìn ọwọ́ ẹ̀yìn báyìí ni mo tò sí lórí hanger ó wà lẹ́yìn báyìí lórí hanger but camera ò kí n gbé gbogbo ẹ̀ so purse náà wà ẹ̀yin tẹ́ bá ti fẹ́ bákan náà ẹ̀yin tẹ́ bá ń fẹ́ ra spiritual items kí ló ń ba ọ́ lẹ́rù kó wí
ẹ̀rù kò sí inú ọkàn mi torí Jehovah ń bẹ láàyè ẹ̀rù kò sí inú ọkàn mi. Gbogbo ẹ̀yin tẹ́ need àwọn spiritual items lọ́lọ́kan òjọ̀kan ẹ pè mí o. Anything tẹ́ bá fẹ́, tó bá jẹ́ àwọn nǹkan ìṣẹ́gun lẹ bá fẹ́ ẹ pè mí. Tó bá jẹ́ àwọn nǹkan tẹ́ lè lò fún àánú ojú rere, ìgbédìde, gbogbo nǹkan tẹ́ lè lò láti ṣẹ́gun àmúbọ́, láti ṣẹ́gun ọ̀tá, láti dábì padà sórí oníbi, lóríṣiríṣi gbogbo àwọn nǹkan ìṣẹ́gun. Kì í ṣe gbogbo aṣọ la máa ń sá lóòrùn, mo máa ń sọ ní gbogbo ìgbà. Ṣùgbọ́n gbà tẹ́ bá ti pè mí, ẹ̀yin tẹ́ bá ti mọ̀ wípé yes, at least pẹ̀lú àwọn sign tí mo rí, mo need àti lo nǹkan spiritual, mo need àti lo iṣẹ́ sára láti lè fi conquer, àbí láti lè fi achieve, àbí láti lè fi káyè kó gbà mí, ẹ pè mí, ó wà available àjẹbídọ́. Àwọn spiritual items wa confirm wọn ni wọ́n. Bẹ́ẹ̀ ni àwọn tó bá jẹ́ pé black soap báyìí kì í ṣe ọṣẹ dúdú, Ghana soap ni. Ghana soap òun ni mo fi ṣe. Ghana soap, ẹ̀yin tẹ́ bá mọ̀ Ghana soap ẹ ti rí bẹ́ẹ̀ yẹn bí mo ṣe ṣe yẹn ti pé yes Ghana soap lélẹ̀ eléyìí ò ṣọṣẹ dúdú. Ọlá wípé a lot of people kan ló like àwọn ṣe white yẹn máa ní àwọn òfin bẹ́ẹ̀ like àwọn ṣe joy nǹkan kan ni mo tún ṣe máa ń lo Ghana soap fi ṣe àwọn iṣẹ́ mi. So gbẹ̀yìn tẹ́ bá nídìí wọn ẹni iṣẹ́ ẹ contact Lady K Ifeoluwaso. Iṣẹ́ aṣínà wà, awẹ́bíwẹ́ ìpè wà, iṣẹ́ arọ́bí ó wà, iṣẹ́ àgbélépọ̀tà ó wà, iṣẹ́ back to sender lóríṣiríṣi ó wà, iṣẹ́ aṣínà, iṣẹ́ kíkan máa bọ́ lọ́wọ́ yẹn, kíkan máa pọ̀ ṣùnkan all the time, kíkan yẹn má bọ́ sí, gbogbo ẹ̀ ó máa dópin. Kò sí ohun tàdúrà ṣe tì. Bẹ́ẹ̀ ni àwa là mọ̀ kí ẹ̀ tábà mọ̀ kí ẹ̀ wallahi ta'ala mọ̀ pé ó confirm gidi apá àti òṣì ó mú yes. So gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ó wà. So many things àwọn nǹkan tá lè lò fún ìgbéyàwó náà ó wà. Mi ní rojọ́ jù lórí àwọn nǹkan marriage yẹn, mi ní rojọ́ púpọ̀ lórí àwọn yẹn, ṣùgbọ́n àwọn nǹkan tá lè lò fún ìgbéyàwó ṣókí ni máa gé ó wà available. Bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá need àwọn pef lọ́lọ́kan òjọ̀kan ó wà. Ẹ̀yin tẹ́ bá need àwọn nǹkan ọfà téèyàn lè mú ó wà available. Mo ní àwọn iṣẹ́ ọfà lọ́wọ́ lóríṣiríṣi. Tó bá jẹ́ wíwẹ̀ ó wà, tó bá jẹ́ fífipá ó wà, tó bá jẹ́ mímu ó wà. Èyí tẹ́ bá ti fẹ́ ni, kò sí iṣẹ́ tẹ́ fẹ́ tí kò sí, kò sí nǹkan spiritual items tẹ́ fẹ́ tí kò sí. Tó bá dẹ̀ jẹ́ pé àwọn omi náà ni just ordinary water tẹ́ lè fi máa mix omi ìwẹ̀ yín, èmi lè mímọ̀ pé kì í ṣe ordinary water ni máa gbélé yín lọ́wọ́. Bẹ́ẹ̀ ni omi yẹn iṣẹ́ ni wọ́n. Èyí tẹ́ bá ti fẹ́, tó bá jẹ́ fún business náà ni, omi tẹ́ ń wò is not just ordinary water. Ẹ jẹ́ kí n tún fi mí hàn wá, and this one too also here is not ordinary water. Bẹ́ẹ̀ ni èyí tẹ́ bá ti fẹ́, eléyìí sì fún ẹni tó bá ń ṣe business mọ̀ fi fọ ọwọ́ yín ni ní agbára Ọlọ́run. Àpamọ́wọ́ owó àtàjèrè ọjà, èyí tẹ́ lè wọ́n sí ṣọ́ọ̀bù yín wà, èyí tẹ́ lè lò fún awọ́rò, gbogbo ẹ̀ ló wà. Tó bá dẹ̀ jẹ́ pé wẹ ìgúnwé ìpè náà ni, omi tẹ́ lè máa fi mix omi ìwẹ̀ yín fún course breaker, ìyẹn náà wà available. Gbogbo ìtẹ́ bá ti fẹ́ ẹ̀yẹ ṣáà ti pé Lady K Ifeoluwaso, the baby of Yorùbá nation, anything. Àwọn míì wà tí mi ò fi ẹnu sọ lórí social media. So èyí tẹ́ bá ti fẹ́ níbẹ̀ ẹ̀yin pè mí, èmi á ṣe kí ni, màá tà fún yín, màá send ẹ̀ sí yín any country. Kò sí country táyé mi ò kí ń send ọjà mi sí. Àdúrà gbogbo wa gbà lórúkọ Jésù. Àní báráyé fọwọ́ tí ibi oníṣẹ̀lẹ̀ sí wa, ìdààmú oníṣẹ̀lẹ̀ sí wa. Tó bá dẹ̀ já wọn lọ́fíńdà náà ní lọ́lọ́kan òjọ̀kan, Miss Paris àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Miss Paris big size náà wà, but mi fi bẹ́ẹ̀ ni big size púpọ̀ mọ̀ wọ́n bo big size yẹn. Mi mọ̀ pé àwọn èèyàn ń lo Miss Paris bẹ́ẹ̀ yẹn, especially that big size all bò ní wìtìwìtì, but mo ṣì ní díẹ̀ medium size yẹn wà dáadáa, small size ó yà pa bẹ́ẹ̀ bá ṣe fẹ́ wọ̀ yẹn náà sí. Tó bá dẹ̀ jẹ́ Only Michael náà, tó bá yẹ back to sender, tó bá jẹ́ náà ńlá, tó bá jẹ́ 77 àti bẹ́ẹ̀ lọ, àti Divine Grace lọ́fíńdà wà lóríṣiríṣi. Èyí tẹ́ bá ti fẹ́ owó ọjà mi ò dẹ̀ wọ́n kò gani lára. Kó lọ ńlẹ̀ kó dowó kádùrà gbogbo wa ṣáà ti ṣe kìnnì kó ti gbà ní kàtìrà àánú gbà, kí gbogbo wa ti ní testimony ayọ̀, kí gbogbo wa nígbàgbọ́ wípé Jésù lọ́ba. That is it. Ohun tí mo dúró fún nìyẹn. Mo ń polongo ìyìn rere Jésù mi ni. So èyí tẹ́ bá ti fẹ́ ẹ gbà mí láago, ojú òní tì wá, ọ̀tá òní yọ̀ wá ní agbára Ọlọ́run. Ẹ má wá gbàgbé láti bá mi share ètò, ẹ subscribe sí YouTube channel mi, ẹ tọ́ notification bell yín ní agbára Ọlọ́run alààyè. A tún máa fi ayọ̀ àti àlàáfíà, a tún máa fi pàdé. Mi ò tí polówó wig, ẹ má bínú. Wig náà wà lóríṣiríṣi, braid wà, bob wà, wet and waves wà, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wig pọ̀ ó yapa, sunsun ni, èyí tí wọ́n sún ni, back, ṣùkú, gbogbo ẹ̀ ìtẹ̀yìn big mommy lè lò. Ẹ̀yin mommy tẹ́ like kí wig tóbi tẹ́ kọ̀ fẹ́ àwọn small wig tẹ́ máa dé sórí yín tó dẹ̀ máa look pretty.
gbogbo ẹ̀ ló wà available tó bá dẹ̀ jẹ́ pé ẹ̀yin tẹ́ like long wig náà ni gbogbo ẹ̀ ni mo ní èyí tẹ́ bá ti fẹ́ ẹ pé Lady K Ìfẹ́ Olúwa show the baby of Yorùbá nation ẹ subscribe sí YouTube channel wa ẹ turn notification bell ní agbára Ọlọ́run mi ní wẹ́nikẹ́ni tì ire o.